mo tún kí wa kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Arólé Bàbá 1010 TV 2 níbi tá a ti múròyìn wá lájọ balẹ̀ bí nǹkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ìbòjú tẹ̀ fún wọ̀ wá ojú náà ní fọ́ ètò tẹ̀ fún gbọ́ wa ètí náà ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn fún ti àsìkò yìí náà látúnṣe bẹ́ẹ̀ gbálẹ̀ gbòde tá a mú aṣojú mọ́ máwòrán àtẹ́tí ìgbọ́ ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ wa lórí ìkànnì aláyọ̀ tá a jọ wà yìí nígbà tí orúkọ oníròyìn yín tí ò yí padà àyànfẹ́ Elédùmarè ń ló kọ tèmi jẹ́ ẹjẹ́ àwò kókó tí ń bẹ́ẹ̀ náà ròyìn fún tàsìkò yìí ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. nínú ìròyìn tèmi lọ́jọ́ ti tèmi níṣe ni ọ̀rọ̀ sọ́wọ́ ẹgbẹ́ òṣèlú PDP lónìí o ó ní ohun tá a ní kí òkóbó bọ̀ òkóbó má rí bọ̀ ó sọ pé ó lè bọ igba abẹ́rẹ́ lóru ọ̀gànjọ́ kílẹ̀ ó tó mọ́ èyí tí ó yẹ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu mójútó òun kọ́ ló mójútó ìwà àjẹbánulẹ̀ kó gbógun tì ṣùgbọ́n àwọn ẹgbẹ́ alátakò lààrẹ Bọ́lá Ahmed ló ń kojú ìjà sí Àtíkù Abubakar ló sọ èyí di mímọ̀. ẹ wo ẹ ti sọ ojú òpó yín nù ẹ̀sìnmi dídá ẹ̀bi lórí ọ̀rọ̀ Tinubu lórí ẹgbẹ́ òṣèlú Labour Party ló fún Àtíkù lésì ọ̀rọ̀. Sẹ́nítọ̀ inú ẹgbẹ́ òṣèlú PDP kan Ned Nwoko ló ti fẹgbẹ́ òṣèlú ọ̀hún tó ti fọkọ wọn sílẹ̀ tó ti bọ́lẹ̀ nù rẹ̀ báyìí tó sì ti wọkọ̀ ẹgbẹ́ òṣèlú APC. Ó ṣòro fún wa láti rí iṣẹ́ rere ṣe lábẹ́ àṣẹ àti àlàkalẹ̀ ìjọba Bọ́lá Ahmed Tinubu láwọn ìpínlẹ̀ tá a dì mú àfi kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó tún èrò rẹ̀ pa lórí àwọn ètò ọrọ̀ ajé tó gbé kalẹ̀ yìí àwọn gómìnà nínú ẹgbẹ́ òṣèlú PDP nanagun ọ̀rọ̀ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ọ̀yá mo ti ṣetán báyìí mo ti tẹ́fẹ̀ẹ́ nù mí lórí ọ̀rọ̀ òṣèlú ẹja máa bọ́ sọ́wọ́ ìsàlẹ̀. Ọwọ́ àwọn agbófinró olúlu ilẹ̀ yìí ló tẹ àwọn ọmọ líle tán jí irin wáyà àti àwọn ohun mèremère tó jẹ́ ti ìjọba kó ní olúlu ilẹ̀ yìí tí ń ṣe Àbújá. Irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ló tún wáyé ní ìpínlẹ̀ Niger tá a máa ṣàlàyé rẹ̀ fún wa láìpẹ́ yìí. Ní ìpínlẹ̀ Adamawa ọwọ́ bá ọlọ́dẹ tó ṣe bẹ́ẹ̀ wú sàárè òkú tó gé orí òkú náà jáde. Adamawa náà ni mo sì tún wà ọwọ́ bá àwọn Fúlàní darandaran tán kó ohun ìjà olóró tán fi da ìlú náà láàmú. Ògbóǹtarìgì agbésùmọ̀mí Kàchálà òun ló ti túbá báyìí ó ní òun kò ṣe ìgbésùmọ̀mí mọ́ o ó ní òun ti di ẹrú Ọlọ́run tòótọ́. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Ebonta ní kí òkóbó bọ̀ kó máa rí bọ ìgbà abẹ́rẹ́ ló lòun lò bọ kí ilẹ̀ ó tó mọ́ ìwà àjẹbánu ń bẹ nílẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu rí ogun rẹ̀ ṣẹ́ níṣe ni ló ń finá mọ́ àwọn ẹgbẹ́ alátakò Àtíkù Abubakar ló sọ èyí di mímọ̀. Olùdíje sípò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 tó tún jẹ́ igbákejì ààrẹ tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà Alhaji Àtíkù Abubakar òun ló máa ti fi ẹ̀sùn ọ̀rọ̀ náà kan ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ìgbésẹ̀ ààrẹ náà látàrí bí ó ṣe ń ṣe bẹ́ẹ̀ fi ọwọ́ òfin mú gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lámẹ̀tọ́ lórí ìṣèjọba rẹ̀. Àtíkù Abubakar ó kọ èyí sójú òpó ayélujára Facebook rẹ̀ níbi tó ti ṣe ní àlàyé wípé ìwà àjẹbánu tó ti di gọbọi ní orílẹ̀-èdè Nàìjíríà ó ń bẹ́ẹ̀lẹ̀ báyìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìgbìmọ̀ rẹ̀ wọn ò rí bójútó níṣe ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ fi ọwọ́ agbára àti ipò tán wà tí wọ́n fi ń jẹ àwọn ènìyàn níyà tí wọ́n sì fi ń ṣe bẹ́ẹ̀ ṣe wọ́n báṣubàṣu ó fi àpẹẹrẹ lélẹ̀ nípa ti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ọ̀jọ̀gbọ́n Usman Yusufu èyí tán ni wọ́n fi páńpẹ́ òfin gbé látàrí wípé ó bu ẹnu àtẹ́lu ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Àtíkù ní ìgbà wo la fẹ́ ṣe léyìí dá nítorí kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó bójútó òǹkọ́mọ̀ làárẹ̀ bójútó níṣe ni ó fi ẹ̀tẹ̀ sílẹ̀ tí ń lọ ń palàpálàpá ó ní àwọn èèyàn rẹ̀ ó ní gbogbo àwọn ènìyàn rẹ̀ tí wọ́n kó sí inú ipò ló tún já àwọn tí wọ́n jẹ́ alátìlẹ́yìn àti ọ̀rẹ́ minú rẹ̀ nílò tí wọn kò lè ṣe òdodo lórí àléfà èyí tí wọ́n wà yìí níṣe ni Àtíkù Abubakar ló wá rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ẹ bá já mójútó tó tọ́ kẹ́ ẹ sì fi ẹgbẹ́ alátakò tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń wí ohun tó wù wọ́n nípa ọ̀rọ̀ ìṣèjọba èyí tí ààrẹ ń ṣe yìí kí tẹ̀síwájú kó lè bọ́ orílẹ̀-èdè Nàìjíríà.
ẹ wò ẹ ti sọ ojú òpó yín nù, ẹ sinmi dídá ẹ̀bi lórí ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ẹgbẹ́ òṣèlú Labour Party ló fi ohùn tó sì fèsì padà fún Àtíkù Abubakar. Ẹgbẹ́ òṣèlú Labour Party lábẹ́ aláṣẹ àti olùdarí ẹgbẹ́ ọ̀hún Julius Abure ó ní wọ́n fi ohùn léde sí Àtíkù Abubakar àti ẹgbẹ́ òṣèlú PDP lápapọ̀ níbi tí wọ́n ti sọ bímọ wípé ẹgbẹ́ òṣèlú ọ̀hún ló ti sọ ojú òpó rẹ̀ nù tí wọ́n sì mọ tó kàn láti ṣe, àmọ́ tí wọ́n wá ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí láti dá ẹ̀bi lé ẹgbẹ́ òṣèlú APC àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí. Nínú àlàyé èyí tí ẹni tó jẹ́ alukoro fún ẹgbẹ́ ọ̀hún Èyún Àbáyọ̀mí Arábàmbí ètò ṣe nínú àtẹ̀jáde náà, ibẹ̀ ló ti sọ dímọ̀ wípé ẹgbẹ́ òṣèlú PDP ó ti di akúrẹ̀tẹ̀ ẹgbẹ́ tó ti ń kú lọ tí kò sì tọ́ sí wọn láti díje sí ipò ààrẹ nínú ọdún 2027 torí pé tá bá ṣe bẹ́ẹ̀ ìjákulẹ̀ ńlá ó ní yóò tún mú bá wọn. Nígbà tó ń fi àpẹẹrẹ lélẹ̀ ó ní ẹja wòye sí ìjà tó wáyé láàrin àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP síra wọn èyí tó ṣẹlẹ̀ ní ìlú Àbújá lásìkò tí wọ́n fẹ́ yan ẹni tó jẹ́ alukoro, lásìkò tó fẹ́ yan ẹni tí ó jẹ́ akọ̀wé ẹgbẹ́ náà nílò tí Samuel Anyanwu àti Ude Okoye tí wọ́n bẹ̀rẹ̀ sí ní jà bí ọmọ ìta ní Àbújá lásìkò tí wọ́n ṣe ìpàdé BOT náà. Ó ní ṣe àwọn ẹgbẹ́ eléyìí òun wá ní àwọn yóò jáde síta kọ́ńbọ́ọ̀kì láti ṣe ojú orílẹ̀-èdè Nàìjíríà. Ó láwọn ẹgbẹ́ tí àwọn gan orílẹ̀ wọn tó náà ń bọ̀ wá síta kọ́ńbọ́ọ̀kì láti wá máa tó orílẹ̀-èdè Nàìjíríà. Ó tún tẹ̀síwájú wípé ẹgbẹ́ òṣèlú PDP ó ní wọ́n ti bẹ̀rẹ̀ wàhálà wọn láti ọdún 2015 tí wọ́n ti fìdí rẹmi nínú ètò ìdìbò sí ipò ààrẹ tọdún 2015 náà. Ó ní wọn ò yẹ lẹ́ni tó yẹ kó jáde o lọ́dún 2027 torí wípé wọn yóò tún lulẹ̀ náà ní nígbà tó ń ṣe ní àlàyé pé ètò ìdìbò ọdún 2027 ó ti ń súnmọ́ lébọ̀ báyìí. Ẹ má jẹ́ ká tún ṣe àṣìṣe èyí tá a ṣe lọ́dún 2023 pẹ̀lú bí ẹgbẹ́ òṣèlú Labour Party àti ẹgbẹ́ òṣèlú PDP bó ṣe rin ìrìn wọn lọ́tọ̀ọ̀tọ̀. Ó ní ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ kájọ kọ́mọ lùbọ́ láti lè jagun yìí ní àjàyè ká lè gba ìjọba kúrò lọ́wọ́ àwọn ìjọba APC kí àlàáfíà kó lè bọ́ lédè Nàìjíríà. Arábàmbí ló ṣe ní àlàyé wípé kò ní bójúmu kẹgbẹ́ òṣèlú PDP ká máa bá a lọ báyìí o torí pé ẹgbẹ́ náà òun ló ti ń jó àjórẹ̀yìn nínú àwọn ẹgbẹ́ òṣèlú tí ń bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà báyìí. Ó dá sẹ́nítọ̀ inú ẹgbẹ́ òṣèlú PDP kan lè Ned Nwoko ló ti ṣe bẹ́ẹ̀ bọ́lẹ̀ nínú ọkọ̀ ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó sì ti tẹ ọkọ̀ ẹgbẹ́ òṣèlú APC tó ti tẹ̀ létí báyìí. Sẹ́nítọ̀ Ned Nwoko tó ń ṣojú àríwá ìpínlẹ̀ Delta ó ní ó sọ dímọ̀ wípé òun ti fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ báyìí tóun sì ti bá ẹgbẹ́ òṣèlú APC lọ. Nínú lẹ́tà ìta gbangba kan èyí tó kọ sí ẹni tó jẹ́ alága fẹ́gbẹ́ òṣèlú PDP ní Ward 80 ìjọba ìbílẹ̀ àríwá Aniocha ní ìpínlẹ̀ Delta, ibẹ̀ ló ti ṣe ní àlàyé wípé òun ti ń kéde ara òun o gẹ́gẹ́ bí ẹni tó ti fi ẹgbẹ́ òun sílẹ̀. Ǹjẹ́ kí ló sì fà á tóun fi ẹgbẹ́ náà sílẹ̀? Ó náà ní èdè àìyedè àìfẹnukò àti wàhálà tí ń bẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP ọ̀hún nínú tó fi ti èyí tó wáyé ní Àbújá láàrin Samuel Anyanwu àti Ude Okoye tó ti fi ṣe àpẹẹrẹ pé sẹ́gbẹ́ tá a mọ̀ lò tá a sì mọ̀ bá a lọ níbi tó ti kọ́ síbẹ̀ wípé òun dúpẹ́ lọ́wọ́ wọn pẹ̀lú àtìlẹ́yìn tán fún òun láti díje sí ipò sẹ́nítọ̀ lọ́dún 2022 sí 2023 níbi tó ń ti jáwé olúborí. Ó ní ṣùgbọ́n nígbà tó ń fi díje náà tó ń sì ń ṣe ìpolongo ìbò níṣe ni òun ṣe ní àlàyé fún àwọn ènìyàn wọn nílé wípé òun yóò sojú wọn dáadáa tóun yóò sì mú ohun mèremère àti ìgbádùn wá fún àwọn ènìyàn náà. Ó ní ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú PDP wàhálà àti àìfẹnukò pẹ̀lú ìdàrúdàpọ̀ tí ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ ọ̀hún kò fi àyè sílẹ̀ fún òun láti mú ìpinnu àti ìlérí òun ṣẹ. Fún ìdí èyí òun gbọ́dọ̀ fi ẹgbẹ́ òun sílẹ̀ láti lọ sínú ẹgbẹ́ tí ó fi òun lọ́kàn balẹ̀ láti ṣe ohun tó tọ́ àtèyí tó yẹ fáwọn ènìyàn tó ń torí wọn jáde wá sojú wọn ní ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ Àbújá. Ó ní ó dúpẹ́ lọ́wọ́ wọn o lórí àtìlẹ́yìn àti ìdúróṣinṣin látìgbà tó náà ti wà ní inú ẹgbẹ́ ọ̀hún láti ọdún 1999 tó náà fi ara jìn fún ẹgbẹ́ òṣèlú PDP náà. Ó ní tẹ̀síwájú fún àwọn ènìyàn òun tó ń sojú fún ní
olúùlú ilẹ̀ yìí ti ń ṣe Àbújá olójẹun lọ́kàn tó sì mú un ní ẹ̀mí èyí ló sì fà á tó ń fi kéde pé ṣẹ̀rọ́kọ̀ ẹgbẹ́ òṣèlú PDP kò lépo nínú mọ́ ẹgbẹ́ òṣèlú APC báyìí òun ni mo ṣe bẹ́ẹ̀ tí mo bá lọ. Ó ṣòro fún wa láti rí iṣẹ́ rere ṣe láwọn ìpínlẹ̀ tá a dì mú pẹ̀lú àwọn àlàkalẹ̀ ètò lórí ọrọ̀ ajé tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó gbé kalẹ̀ náà àfi kí ààrẹ yí ètò náà padà àwọn gómìnà inú ẹgbẹ́ òṣèlú PDP náà rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu bẹ́ẹ̀. Àwọn gómìnà tí wọ́n jẹ́ ti ẹgbẹ́ òṣèlú PDP káàkiri orílẹ̀ Nàìjíríà ni wọ́n ṣe ìpàdé alákọ̀ọ́kọ́ irú rẹ̀ ní ọdún 2025 ètò wáyé ní ilé ìjọba ìpínlẹ̀ Delta ìyún ní Àsàbà ní ibi tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ rọ àwọn gómìnà náà àti àwọn ẹgbẹ́ òṣèlú PDP láti jẹ́ kí ìjọmọnìyàn wọn àti ìfarajìn wọn kó tún máa tẹ̀síwájú látẹnẹni tó jẹ́ alága fún ìjókòó àwọn gómìnà ọ̀hún Bala Muhammed tó jẹ́ gómìnà ti ìpínlẹ̀ Bauchi ibẹ̀ ni òun ló fi ọ̀rọ̀ náà léde nígbà tó ń lo àwọn gómìnà náà ní ọ̀gọ́ ẹnu lórí iṣẹ́ takuntakun àti iṣẹ́ ribiribi èyí tí wọ́n ń ṣe òní bí a ṣe máa ń ṣe ní láti ṣe àyẹ̀wò sí àwọn gómìnà tó jáde láti inú ẹgbẹ́ òṣèlú PDP yìí ká lè mọ ibi tí wọ́n bá ṣe dé àti tó kù tó yẹ kí wọ́n ṣe fún àwọn aráàlú nígbà tí yóò parí ọ̀rọ̀ rẹ̀ ó ní gbogbo ètò tí àwọn ń ṣe nípa ètò ọrọ̀ ajé ètò ààbò àti ìgbáyégbádùn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní pàtàkì jùlọ gbogbo ìpínlẹ̀ tí àwọn dì mú ó ní àwọn rí wípé ó mẹ́hẹ̀ díẹ̀ látàrí pé àwọn àlàkalẹ̀ àti ìlànà ètò ọrọ̀ ajé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ń ṣe ìpalára àti pé á di àwọn tó ń làágùn ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu yìí kò jẹ́ kí irun ara rẹ̀ kí ó jẹ́ ká mọ̀ pé adìẹ náà ó ń ṣe bẹ́ẹ̀ làágùn fún ìdí èyí àwọn rọ Bọ́lá Ahmed Tinubu pé kó dákun dábọ̀ kó tún èrò rẹ̀ pa tàbí kó tiẹ̀ pa gbogbo àlàkalẹ̀ tó lè kó ìparun bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà kó pàátì káwọn lè ṣiṣẹ́ àwọn gẹ́gẹ́ bí iṣẹ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ láwọn ìpínlẹ̀ táwọn dì mú. Ó yá mo ti ṣe bẹ́ẹ̀ tẹ́ ìfẹ́ inú mi lórí ọ̀rọ̀ òṣèlú báyìí ẹjá máa bọ̀ wá sọ́wọ́ ìsàlẹ̀. Ọwọ́ àwọn agbófinró olúùlú ilẹ̀ yìí ló tẹ àwọn ọmọ líle tán jí irin wáyà àti àwọn ohun mèremère tí ìjọba ń ṣe sí òpópónà lólùlú ilẹ̀ yìí l'Àbújá tán jí kó. Kọmíṣánná fáwọn agbófinró olúùlú ilẹ̀ yìí Túnjí Dìísù òun ló máa fi ọ̀rọ̀ náà léde nígbà tó ń ṣe àfihàn ohun mèremère tí àwọn ọmọ líle tí wọ́n ń ba nǹkan àlùmọ́nì ìjọba jẹ́ ní olúùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá tó ń ṣe àfihàn rẹ̀ síta gbangba nínú ètò tí sọdúnmọ̀ wípé pẹ̀lú àṣẹ tí ẹni tó jẹ́ mínísítà fọ́nrọ̀ olúùlú ilẹ̀ yìí Nyesom Wike èyí tó ti pa láṣẹ fáwọn láti ọjọ́ 13 inú oṣù kínní ọdún tí a wà yìí ó ní Operation Sweep làwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú àtìlẹ́yìn àti ìkúnlọ́wọ́ gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò nínú èyí tá a ti rí àwọn ọmọ ogun ilẹ̀ yìí àwọn ọlọ́pàá tó fi mọ́ ẹ̀ṣọ́ ara ẹni náà làbòlú àti àwọn oríṣiríṣi àwọn ẹ̀ṣọ́ aláàbò táwọn jọ ṣiṣẹ́ papọ̀ nínú èyí táwọn fi ṣe bẹ́ẹ̀ fi páńpẹ́ òfin mú àwọn oníṣẹ́ láabi náà tí wọn kò dín ní 29 31 tí wọ́n sì jẹ́ wípé oríṣiríṣi àwọn ohun mèremère tá bá ní ọwọ́ wọn níbẹ̀ tí wọ́n ti dárúkọ irin ojú pópó èyí tí wọ́n fi ń bojú pópó mọ́lẹ̀ tó jẹ́ 115 tí wọ́n gbà àti bátìrì sólà tó fi mọ́ sólà panel àti bẹ́ẹ̀ lọ wọn kò ṣàìsọdímọ̀ pé àpò sìmẹ́ǹtì èyí tí òǹkà rẹ̀ jẹ́ 45 làwọn tún gbà lọ́wọ́ àwọn oníṣẹ́ láabi ọ̀hún nínú ètí ìṣirò gbogbo ohun tí wọ́n gbà lọ́wọ́ wọn yìí tó ṣe déédéé bílíọ̀nù kan náírà gbogbo ààyè tí wọ́n ti gba àwọn nǹkan náà olódárúkọ bíi agbègbè tí wọ́n pè ní Deidei Unyanya Zuba Mbappe Kabusa Jabi àti Gwanripa ní olúùlú ilẹ̀ yìí tí ń ṣe Àbújá oní gbogbo akitiyan ọ̀hún olóso èso rere nínú èyí tí wọ́n ní àwọn 16 lára àwọn oníṣẹ́ láabi náà ti kọjú wọn sí ilé ẹjọ́ báyìí nígbà táwọn tó kù tí wọ́n ń ṣe ìwádìí wọn tí wọ́n sì kọjú sí ilé ẹjọ́ láìpẹ́ yìí. Irú ìṣẹ̀lẹ̀ tá a ti mú wáyé tó ṣẹlẹ̀ l'Àbújá pẹ̀lú bá ṣe fi páńpẹ́ òfin máwọn ènìyàn náà òun ló tún ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Niger ní ibi tọ́wọ́ ti ba àwọn 12 míì ọ̀tọ̀ọ̀tọ̀ nínú iṣẹ́ burúkú yìí
alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Niger Wasiu Abiodun ó ṣe ní àlàyé lẹ́ni tí ń ṣe ọjọ́ Jímọ̀ ọjọ́ 21 inú oṣù kínní ó sọ dímọ̀ pé ní abúlé kan tó pè ní Mazuga òpópónà Rijau sí Kòtàngórà ó ní ọwọ́ ti bá ènìyàn 12 nínú ètí wọ́n ti sọ dímọ̀ pé wọ́n bá oríṣiríṣi ohun mèremère tó jẹ́ nǹkan ìjọba bíi iná sólà àti wáyà transformer tó fi máwọn nǹkan míì tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tán ti jí kó tọwọ́ sì ti bá gbogbo wọn báyìí táwọn ṣẹ́jú pẹ́wúpẹ́wú ní àtìmọ́lé. Ní ìpínlẹ̀ Adamawa ó ní mò ń gbà lọ ọwọ́ bá ọlọ́dẹ tó ṣe bẹ́ẹ̀ tó wú sàárè òkú tó tún gbé orí òkú náà tó gé jáde. Sulaiman Nguroje alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Adamawa òun ló mọ̀ ṣe àlàyé ọ̀rọ̀ pẹ̀lú bó ṣe sọ dímọ̀ wípé ọlọ́dẹ kan tó porúkọ rẹ̀ ní Yusuf Garuba ẹni ọdún 45 ó ní ọwọ́ bá ẹni tó ń gbé ní agbègbè Tankpare Kona Uku ìjọba ìbílẹ̀ Jada ní ìpínlẹ̀ Adamawa ọ̀hún. Nínú àlàyé Garuba ó sọ dímọ̀ wípé ọmọ olóògbé èyí tí ó ṣe aláìsí yìí lọ́kùnrin ó ní ó ń béèrè fún òkú bàbá rẹ̀ pé òun fẹ́ lọ rèé sí ní Jalingo tí ń ṣe ìpínlẹ̀ Taraba ṣùgbọ́n tán ní àwọn mọ̀lẹ́bí wọn kọ̀ sí lẹ́nu láti gbé òkú náà lọ látàrí èdè àìyedè ètò wáyé yìí wọ́n fi agídí sin òkú arákùnrin náà ní ìpínlẹ̀ Adamawa ọ̀hún. Wọ́n ní lẹ́yìn bíi oṣù mélòó Garuba sọ dímọ̀ wípé ó ní ọmọ olóògbé ọ̀hún wá bòun pé àníṣe òun nílò orí bàbá òun láti fi ṣe ètùtù ọrọ̀ tó bá sì wá wú jáde ìjọ́jú rẹ̀ bá rí níṣe ni kò faramọ́. Yusuf Garuba ní ọ̀rọ̀ tó sọ yìí olóńgbà òun lẹ́rù torí pòun fura sí pé ó ṣeéṣe kọ́mọ náà kó lẹ́gbẹ́ òkùnkùn kan àbí agbára ìkọ̀kọ̀ kan tó lè fi jàǹbá òun tàbí àwọn mọ̀lẹ́bí òun. Fún ìdí èyí níṣe ni òun ṣe bẹ́ẹ̀ wú òkú náà ní nǹkan bí dédé agogo 4 òru tó ń sì padà sí inú ilé nígbà tílẹ̀ mọ́. Níṣe ni ọmọ òun ló sọ dímọ̀ pé wá gbé orí òkú bàbá rẹ̀ tó di olóògbé tó ń bá wọn wú jáde. Ó ní ìyàwó olóògbé ọ̀hún ó sọ dímọ̀ pé òun láwọn àlá kọ̀ọ̀kan ètò mú ìbẹ̀rù dání látàrí orí òkú tí ń bẹ ní inú yàrá wọn tí wọ́n sùn sí ṣùgbọ́n tí arábìnrin náà tí kò mọ̀ sí ọ̀rọ̀ ọ̀hún kó tó wá di wípé àṣírí tú nínú ètò wọn fi páńpẹ́ òfin mú Yusuf Garuba àti ọmọ ọ̀hún tó sì sọ di mímọ̀ látẹnu Sulaiman Nguroje pé láìpẹ́ yìí àwọn yóò dojú wọn kọ ilé ẹjọ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n náà. Ìpínlẹ̀ Adamawa náà ni mo sì wà báyìí ọwọ́ bá àwọn Fúlàní darandaran tán kó ohun ìjà olóró rìn tó sì fi ń da ìlú láàmú. Àjọ Civil Defence tí ń ṣe ẹ̀ṣọ́ ara ẹni náà ní ààbò ìlú òun ni wọ́n náà ti fi páńpẹ́ òfin mú àwọn oníṣẹ́ láabi Fúlàní darandaran tí wọ́n kó ohun ìjà olóró tó fi ń ṣe àwọn ènìyàn lọ́sẹ̀ ní ìpínlẹ̀ Adamawa náà. Ó dárúkọ àwọn ènìyàn náà níbi tá a ti rí Danladi Yakubu ẹni ọdún 35, Samson James ẹni ọdún 17, Usman Sule ẹni 30 ọdún àti Usman Mohammed ẹni ọdún 18 ní agbègbè tí wọ́n pè ní military checkpoint ti Numan Bridge. Ó ní ọwọ́ ti bà wọ́n. Alukoro àjọ Civil Defence Njako Baba olóṣọ èyí dímọ̀ pé wọ́n ṣe bẹ́ẹ̀ jí màálù tí kò dín ní 18 tán ti fẹ́ jí kó lọ sí ìpínlẹ̀ Gombe kó tó di pé ọwọ́ bà wọ́n níbi tán ni wọ́n ti bá ìbọn àdá oògùn abẹnugọ̀ngọ̀ àti oríṣiríṣi ohun ìjà olóró míì lọ́wọ́ àwọn oníṣẹ́ láabi náà tó sì ní wọ́n ti wà ní akóló àwọn báyìí táwọn yóò fà wọ́n lé àwọn agbófinró tó tọ́ àtèyí tó yẹ lọ́wọ́ láti ṣe ìwádìí wọn lórí ẹ̀sùn ìgbé ohun ìjà olóró rìn tán fi kàn wọ́n. Ògbóǹtarìgì agbésùmọ̀mí Kachala ló ti ṣe bẹ́ẹ̀ tó ti túbá báyìí. Ó ní òun kò ṣe ìwà ìgbésùmọ̀mí òun mọ́ o. Ó ní òun ti bẹ̀rù Ọlọ́run báyìí. Ògbóǹtarìgì agbésùmọ̀mí tó ń da gbogbo ilẹ̀ àríwá ọ̀hún láàmú tí orúkọ rẹ̀ ń jẹ́ Kachala Bugaje ó ní ó ti sọ di mímọ̀ wípé òun kò ṣe ìgbésùmọ̀mí mọ́ torí pọ́n ti ronú òun ti ronú pìwàdà báyìí òun sì ti gba Ọlọ́run gbọ́ torí pọ́lọ́run kò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ àfi kí ó ronú pìwàdà. Bugaje ó ní ó ṣe fídíò kan nínú ètò ti ṣe àfihàn ara rẹ̀ tó ń sọ èdè Haúsá lẹ́nu níbi tó ti sọ dímọ̀ pé òun kábàámọ̀ bẹ́ẹ̀ ni inú òun bàjẹ́ lórí gbogbo àwọn àṣìṣe èyí tó ń ti ṣe sẹ́yìn lórí iṣẹ́ burúkú tó ń jẹ́ ìgbésùmọ̀mí tó ń yàn láàyò yìí. Ó sọ dímọ̀ wípé ní báyìí ìfẹ́ kẹ́ ẹ pè mí ní Kachala Bugaje mọ́.
ó wù mí kí n máa jẹ Zakiru Bugaje nígbà tó tún ṣe ní àlàyé pé ènìyàn tí kò dín ní 50 ó ní àwọn ti ṣe bẹ́ẹ̀ táwọn ti jí gbé sí ìkí àwọn nínú ètí àwọn ti béèrè owó ìtúsílẹ̀ mílíọ̀nù 10 náírà lọ́wọ́ àwọn kan táwọn sì béèrè fún mílíọ̀nù 25 náírà lọ́wọ́ àwọn míì ó ní ṣé kí n wá mọ́tàn yín nígbà tó ń sùn tó ń ronú oorun tó ń sùn tó ń sì ronú òun dáadáa níṣe ni òun pe àró àti ọ̀dọ̀fín òun tó ń sì wá rò pé gbogbo iṣẹ́ tó ń ṣe yìí níṣe ni ọlọ́run ọba àlá kò fi ara mọ́ iṣẹ́ ọ̀hún àti wípé òjíṣẹ́ ńlá ó kọ ojú tó korò sírú iṣẹ́ tó ń ṣe yìí òun lo ìdí rèé o tó ń fi tú àwọn ènìyàn náà ènìyàn 50 òun sílẹ̀ láì gba kọ́bọ̀ lọ́wọ́ mọ̀lẹ́bí wọn ó ní gbogbo eléyìí tó ń ṣe yìí òun ti ronú pìwàdà òun sì ti kó ohun ìjà olóró òun kalẹ̀ bóun ò ṣe ìjà gídíjàgan àti ìgbésùmọ̀mí mọ́ ó tún wá gba gbogbo àwọn ènìyàn tán kù nírú iṣẹ́ burúkú tí wọ́n yàn láàyò yìí pé káwọn náà tètè ronú wọn kan túbà torí wípé olúwa kò fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀ àfi kó ronú kó pìwàdà fídíò náà bẹ́ẹ̀ níbi tá ti ṣe àfihàn rẹ̀ fún yín bó tilẹ̀ jẹ́ pé èdè haúsá ọ̀nà sọnù rẹ̀ ṣùgbọ́n gbogbo ohun tó sọ yìí ọ̀nà láti tún ní èdè abínibí wa tí ń ṣe yorùbá kó máa jẹ́rìí máa jẹ́ mi ìṣòro. za mu muku sallama irin ta addinin musulunci ga mu masoya ne na annabi Muhammadu manzon Allah sallallahu alaihi wa sallam tsira da amincin Allah da yarda Allah tabbata ga shugaban mu annabi Muhammadu manzon Allah sallallahu alaihi wa sallam tsira da amincin Allah da yarda Allah tabbata ga shugaban mu annabi Muhammadu manzon Allah sallallahu alaihi wa sallam tsira da amincin Allah da yarda Allah tabbata ga shugabanmu annabi Muhammadu manzon Allah sallallahu alaihi wasallam tsira da amincin Allah da yarda Allah tabbata ga shugabanmu annabi Muhammadu manzon Assalamu alaikum yan uwa za mu muku sallama irin ta addinin musulunci ga mu masoya ne na annabi Muhammadu manzon Allah sallallahu alaihi wasallam tsira da amincin Allah da yarda Allah tabbata ga shugabanmu annabi Muhammadu manzon Allah sallallahu alaihi wasallam tsira da amincin Allah da yarda Allah tabbata ga shugabanmu annabi Muhammadu manzon Allah sallallahu alaihi wasallam tsira da amincin Allah da yarda Allah tabbata ga shugabanmu annabi Muhammadu manzon Allah sallallahu alaihi wasallam tsira da amincin Allah da yarda Allah tabbata ga shugabanmu annabi Muhammadu manzon Allah sallallahu alaihi wasallam tsira da amincin Allah sallallahu alaihi wasallam ya Allah muna roƙo ka narke zukatan murin kamna shugabanmu annabi Muhammadu manzon Allah sallallahu alaihi wasallam ya Allah ka narke zukatan murin kamna annabi na ce na basata wallahi tallahi Allah wallahi na basata duniya da lahira ina tsoron mahalicci na Allah da halicce ban ji tsoron duk wani katu ba a yake ne ba a bani tsoro ba ina rike da mutum ya kai sama ga mutum 50 kawai ni ji tsoron mahalicci na Allah da halicce ni ji tsoron Allah ina tsoron haɗuna da mahalicci na Allah da halicce ni gobe in ni haɗu da shi ban ga abin da zan faɗa mishi ba ni duwan za bi Allah sau da ƙafa na bi Allah na ji tsoron Allah na bi annabi Muhammadu na ji tsoron Allah gobe ina tsoron haɗuwa da mahalicin mu Allah da halicce mu mun bi annabi Muhammadu mu masoya ne na annabi Muhammadu annabi rahama bai san sata mun ba sata mun bi annabi Muhammadu rahama annabi Muhammadu sallallahu alaihi wasallam tsira da amincin Allah da yarda Allah sallallahu alaihi wasallam tsira da amincin Allah da yarda Allah ta tabbata ga shugaban mu annabi Muhammadu Allah sallallahu alaihi wasallam tsira da amincin Allah da yarda Allah ta tabbata ga shugaban mu annabi Muhammadu Allah sallallahu alaihi wasallam tsira da amincin Allah da yarda Allah ta tabbata ga shugaban mu annabi Muhammadu Allah sallallahu alaihi wasallam tsira da amincin Allah da yarda Allah ta tabbata ga fiyayyen halitta annabi rahama annabi Muhammadu ẹ káàbọ̀ padà wọ́n ní kì í dùn kó pọ̀ ṣókí òun lọ́bẹ̀ oge ìròyìn wa kò ní ju
báyìí lọ fún ti àsìkò yìí akínyàn wípé ẹ ṣé ọlọ́kà ẹ ṣé ẹ̀yin tẹ́ bá wa jẹ́ náà ẹ kú àìbínú Elédùmarè yóò máa wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa títí dìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn mi ó kọ́ mi kò ní yí padà àyànfẹ́ Elédùmarè òun lèmi jẹ́ ó dàbọ̀ fún tásìkò yìí.